Awólọ́wọ̀ sọ̀rọ̀ ó ní àwọn Sàdáúnà pẹ̀lú Akíntọ́lá fẹ́ rán mi lẹ́wọ̀n ni. Bí ẹ kò bá gbàgbé ibi tí a bá ìtàn yìí dé lọ́sẹ̀ tó lọ, ẹ ó rántí pé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ fúnra ẹ̀ ló ń sọ̀rọ̀ níwájú adájọ́ Ṣódẹ̀ǹdé Ṣówẹ̀mímọ́, níwájú àwọn lọ́ọ̀yà bíi 100 àti níwájú àwọn ọmọlẹ́yìn rẹ̀ gbogbo pẹ̀lú àwọn aráàlú tí wọ́n lè dé ilé ẹjọ́ náà. Ọ̀rọ̀ ọkùnrin kan tí wọ́n ń pè ní Ọládìípọ̀ Májà ni bàbá náà ń fèsì sí. Ọládìípọ̀ Májà yìí ni ẹlẹ́rìí ìjọba kìíní. Ìyẹn ni pé gbogbo ẹjọ́ tí ìjọba gbójúlé láti fi bá Awólọ́wọ̀ ṣẹjọ́ wọn, ẹnu ọkùnrin náà ni yóò ti jáde. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìjọba ti gbọ́ ìròyìn ọkùnrin Májà yìí. Wọ́n ti gbọ́ pé ó ń kó àwọn kan jọ, ó sì ń lérí pé àwọn yóò fi tipátipá gbàjọba lọ́wọ́ àwọn olóṣèlú. Ìjọba Tafawa Balewa ti gbọ́ bẹ́ẹ̀, wọ́n sì ń wá ọ̀nà tí wọn yóò gbà mú un. Wọn ìbá ti mú un tipẹ́tipẹ́, ṣùgbọ́n nígbà tó ṣe pé gbogbo àwọn olóṣèlú ló ń lérí pé òun yóò pa, pé òun yóò dáná sun wọ́n, òun yóò sì gbàjọba náà. Ìjọba mọ̀ pé bí ẹni tó sùn tó ń lálàá lásán ni, alá tí ò ní lè ṣẹ ni. Ṣùgbọ́n ní ìgbà tí ìjọba gbọ́ pé ọkùnrin náà ń rìn mọ́ àwọn Awólọ́wọ̀, kíá ni wọ́n mú un, wọ́n sì fi í sí ibi tí yóò ti rí ìyá rẹ̀ tí yóò rò pé bàbá ni. Àti pàápàá wàhálà ìjà Awólọ́wọ̀ pẹ̀lú Akíntọ́lá ti dé ojú ọ̀gbagadè. Ahmadu Bello àti Tafawa Balewa sì ti gbà pé àwọn yóò ran Akíntọ́lá lọ́wọ́ dandan ni. Kò sì sí ìrànlọ́wọ́ méjì tí wọ́n lè ṣe fún Akíntọ́lá ju kí wọ́n bà ti Awólọ́wọ̀ jẹ́ lọ. Ìyẹn náà ni wọ́n sì fẹ́ ṣe. Nítorí bẹ́ẹ̀ ni wọ́n ṣe mú Ọládìípọ̀ Májà àti àwọn Awólọ́wọ̀ pé wọ́n fẹ́ fi tipátipá gbàjọba. Ṣùgbọ́n nígbà tí ẹjọ́ bẹ̀rẹ̀, wọ́n yọ Májà sẹ́yìn, wọ́n ní òun gan ni ẹlẹ́rìí ìjọba. Lọkùnrin náà bá rojọ́ o, ó ní òun lòun fẹ́ bá Awólọ́wọ̀ kó bọ́ǹbù wọ̀lú, ó ní òun lòun fẹ́ bá wọn ra ìbọn, ó ní òun lòun mú Awólọ́wọ̀ lọ sí ọ̀dọ̀ Kwame Nkrumah tí ó ṣe olórí ilẹ̀ Ghana nítorí ọ̀rẹ́ òun lọkùnrin náà ṣe. Nígbà tí òun sì mú Awólọ́wọ̀ dé ọ̀dọ̀ Nkrumah ni wọ́n jọ ṣètò lórí bí ilẹ̀ Ghana yóò ṣe ran Awólọ́wọ̀ lọ́wọ́ láti bá a kó àwọn ọmọ ogun tí yóò lè ju bọ́ǹbù tí wọn yóò sì lè yìnbọn kí wọ́n lè gba ìjọba lọ́wọ́ Balewa jọ. Ọ̀rọ̀ ọkùnrin náà ni Awólọ́wọ̀ ń fèsì sí o. Ó sì sọ fún ilé ẹjọ́ pé òun kò mọ̀ dáadáa, bàbá rẹ̀ ló ń mọ̀. Ṣùgbọ́n ìgbà kan wà tí òun fi ẹjọ́ ọmọkùnrin náà sùn bàbá rẹ̀, Kínọlá Májà, nígbà tí òun gbọ́ pé ọmọ náà fẹ́ já àwọn ọmọ ẹgbẹ́ òun ẹgbẹ́ AG gbà, ó fẹ́ lò wọ́n fún iṣẹ́ aburú kan láti dìtẹ̀ mọ́ ìjọba àpapọ̀, àti pé ó mú àwọn èèyàn kan kiri tó ń fi àwọn ilé kan hàn wọ́n pé ilé òun ni, àti pé níṣe ló yẹ kí wọ́n dáná sun òun pẹ̀lú àwọn olóṣèlú tó kù mọ́nú ilé ìgbìmọ̀ asòfin tí wọ́n sì jóná kú. Awólọ́wọ̀ rojọ́ pé lójú SL Akíntọ́lá àti SO Gbàdàmọ́sí ló ń ṣe fẹjọ́ Ọládìípọ̀ Májà sun bàbá rẹ̀ Kínọlá Májà. Ṣùgbọ́n ohun tó yà òun lẹ́nu jù ni pé bàbá ọmọ náà sọ pé òun pẹ̀lú ọmọ òun kì í rí ara àwọn tí ń yan ara àwọn lódì láti ọjọ́ tó ti pẹ́ ni. Awólọ́wọ̀ sọ pé bàbá náà sọ fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta pé ó pẹ́ tí òun àti ọmọ òun ti jọ sọ̀rọ̀ gbẹ̀yìn, òun kò sì nítorí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí pé rárá kí òun Awólọ́wọ̀ àti àwọn àgbààgbà tó kù mọ bí àwọn yóò ṣe rí i. Níbẹ̀ ni Awólọ́wọ̀ ro ẹjọ́ náà dé ní ọ̀sẹ̀ tó kọjá níwájú ilé ẹjọ́. Adájọ́ Ṣódẹ̀ǹdé Ṣówẹ̀mímọ́ ló wà lórí àga ìdájọ́ tó ń gbọ́ gbogbo ohun tí Awólọ́wọ̀ ń sọ. Bẹ́ẹ̀ náà ni àwọn lọ́ọ̀yà dúró wámúwámú tí wọ́n ń kọ̀wé wàràwàrà, gègé ń yọ̀ lọ́wọ́ wọn bíi kà sí nǹkan. Ilé ẹjọ́ dákọ́ minimini, ẹ̀rín ò pa ẹ̀rẹ̀kẹ́ ẹnikẹ́ni, ojú kálukú ló le kókókó bí abẹ́rẹ́ bọ́ sílẹ̀ ní máìlì kan. Síbẹ̀ èèyàn yóò fẹ́rẹ̀ gbọ́, kò sí abiyamọ kan nítòsí tí ọmọ rẹ̀ yóò sunkún. Àwọn abiyamọ tó wà níbẹ̀ kálukú fi ọmú dí ọmọ rẹ̀ lẹ́nu. Èèyàn kò gbúrò mọ́tò, bẹ́ẹ̀ ni kò sí fèrè kan tó dún. Wọ́n ti dí ọ̀nà ilé ẹjọ́ náà pa, gbogbo ohun gbogbo pátápátá ló pa lọ́lọ́. Awólọ́wọ̀ ń bá ọ̀rọ̀ rẹ̀ lọ, ó ní nígbà tí mo fi ẹjọ́ ẹlẹ́rìí ìjọba kìíní yìí, ìyẹn Ọládìípọ̀ Májà sun bàbá rẹ̀, tí ìyẹn sì sọ fún mi pé àwọn kì í sọ̀rọ̀ síra àwọn, mo jáwọ́ nínú ọ̀rọ̀ náà pátápátá. Àbí kí ni kí n tún ṣe? Ohun tí mo ní lọ́kàn tí mo sì ṣe ni pé mo rí pé ẹlẹ́rìí ìjọba yìí kò rí ọmọ ẹgbẹ́ mi kankan jágbà, kò sì rí wọn kó sínú èrò aburú tó wà lọ́kàn rẹ̀. Ó tó ọjọ́ 3 sí ọjọ́ 4 lẹ́yìn tí mo ti fẹjọ́ ọmọ yìí sun bàbá rẹ̀ tí mo sì sọ fún un pé
ohun tí kò ṣeé gbọ́ sétí ni kó jẹ́ pé ọmọ tiẹ̀ ni yóò sọ pé òun yóò sùn mí mọ́nú ilé nígbà tó jẹ́ pé ó ní bàbá ẹgbẹ́ wa, ìyẹn ẹgbẹ́ Action Group. Mò ń jẹun ọ̀sán lọ́wọ́ ni níjọ́ kan. Bẹ́ẹ̀ ni mo rí Alhaji S.A. Ògbàdàmọ́sí tó wọ ilé mi nìbàdàn. Nígbà tí mo sì wo ẹ̀yìn ẹ̀, mo rí ẹlẹ́rìí ìjọba yìí, Ọládìpọ̀ Májà. Lẹ́yìn tí mo jẹun mi tán, tí mo lọ jókòó tì wọ́n níbi tí wọ́n wà, Alhaji Ògbàdàmọ́sí sọ pé láti ìgbà tí mo ti sọ̀rọ̀, tí mo ti fi ẹjọ́ Ọládìpọ̀ sun bàbá rẹ̀ àti èsì tí bàbá rẹ̀ fi sí ọ̀rọ̀ mi ní ọkàn òun ò ti balẹ̀, òun sì ń wá ọ̀nà bí òun yóò ṣe rí ọ̀rọ̀ náà yanjú. Òun ní ìyẹn ló jẹ́ kí òun pe Ọládìpọ̀ Májà tí òun bá a sọ̀rọ̀. Àwọn ọ̀rọ̀ tó sì sọ fún òun ni òun mú un wá pé kó wá fẹnu ara ẹ̀ sọ fún mi. Mo ní mò ń gbọ́ o. Ẹlẹ́rìí ìjọba kìíní yìí ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ láàrin òun àti ọmọ ẹgbẹ́ wa, ìyẹn Dòkótírí, ẹni tó sọ fún mi pé òun yóò sùn gbogbo wa mọ́ inú ilé ìgbìmọ̀ ni. Kí n sọ tòótọ́ fún yín, ọ̀rọ̀ tí Ọládìpọ̀ Májà sọ kò kúkú fi bẹ́ẹ̀ yàtọ̀ sí èyí tí Dòkótírí fúnra ẹ̀ ti wá sọ fún mi. Ọ̀rọ̀ wọn kò yàtọ̀ rárá o, àwáwí ni gbogbo èyí tó kù. Ọkùnrin yìí sọ fún mi pé nígbà tí òun sọ fún Dòkótírí pé òun yóò sùn ilé ìgbìmọ̀ nígbà tí àwọn aṣòfin àti mínísítà àti olórí Nàìjíríà bá wà níbẹ̀, òun kò sọ pé òun yóò sùn mí mọ́ wọn. Ó ní ohun tí òun rò ní pé bí àwọn bá lè dáná sun ilé ìgbìmọ̀ pẹ̀lú àwọn èèyàn kan nínú ẹ̀, tí àwọn sì dáná sun iléeṣẹ́ ìjọba bíi ECN tó mú iná mọ̀nàmọ́ná wá, tí àwọn sì já gbogbo bíríìjì lulẹ̀ tí kò sí ibì kankan tí ẹnìkan yóò gbà jáde kúrò lẹ́kọ̀ọ́ mọ́, tí àwọn sì ti dá wàhálà sílẹ̀ ní ilẹ̀ Haúsá, kò ní ṣòro láti mú Balewa àti àwọn mínísítà ẹ̀ gbogbo pẹ̀lú àwọn olórí ológun ìjọba àpapọ̀. Kò sí ọ̀rọ̀ míì tí Ọládìpọ̀ Májà tún sọ fún mi tí kìí ṣe gbogbo ohun tí Dòkótírí ti sọ fún mi náà ni. Ọ̀rọ̀ wọn kò yàtọ̀ síra. Ìyẹn ló jẹ́ kí n kìlọ̀ fún ìyẹn Ọládìpọ̀ Májà yìí. Mo kìlọ̀ fún dáadáa o pé gbogbo ọ̀rọ̀ tó ń sọ yìí àti gbogbo ohun tó ní òun fẹ́ ṣe yìí ọ̀rọ̀ wèrè ni o. Kò sí bí ó ti ṣe irú ẹ̀ tí kò ní da ìlú rú, ó sì lè da ogun sílẹ̀. Mo ní kó jáwọ́ níbẹ̀. Owó tí mo ní ni mo yá a yẹn. Níwájú Gbàdàmọ́sí, ọmọkùnrin yìí bẹ̀ mí, ó bẹ̀ mí gidigidi, ó sì ṣe bí ẹni pé òun ti gbà láti jáwọ́ nínú gbogbo ìwà pálapàla tó sọ pé òun fẹ́ hù. Àsìkò yẹn ni mo ṣàlàyé fún un pé gbogbo ilé tó ń fi hàn àwọn èèyàn káàkiri Èkó yẹn, àwọn tí wọ́n bá sọ fún un pé ilé mi ni wọ́n kàn fẹ́ fi dá wàhálà sílẹ̀ ni. Nítorí èmi ò nílé kankan níkẹjà o. Mo ní ilé mi tó wà ní Àpápá, mo kọ́ kí n lè máa rí owó ná ni. Ìyẹn náà ló jẹ́ kí n fi rẹ́ǹtì fún àwọn èèyàn. Ó tún bẹ̀ mí lẹ́ẹ̀kan sí i pé kí n ṣàjọ̀wọ́ kí n má bínú. Ọ̀rọ̀ tí èmi àti Ọládìpọ̀ Májà tó wá di ẹlẹ́rìí ìjọba kìíní yìí jọ sọ kò jù báyìí lọ o. Ìdí tí gbogbo irọ́ tó wá ń pa mọ́ mi yìí fi ń yà mí lẹ́nu nìyẹn. Lóòótọ́ ni mo rí i ní Ghana láàrin ọjọ́ 9 sí ọjọ́ 13 oṣù kẹfà 1961. Ṣùgbọ́n yàtọ̀ sí pé ó kí mi, mo sì dá a lóhùn dáadáa. Kò sí ọ̀rọ̀ kankan láàrin èmi pẹ̀lú ẹ̀. N kò dúró síbì kan bá a sọ̀rọ̀ rárá nítorí kò sí ohun tí a jọ fẹ́ sọ. Ìrọ́gbu ni ọkùnrin yìí ń pa fún yín nígbà tó sọ pé òun lòun bá Nkrumah sọ̀rọ̀ ní Ghana kí èmi pẹ̀lú olórí ilẹ̀ Ghana náà lè pàdé, tó sì ń sọ fún yín níbí pé òun lòun jẹ́ kí èmi àti ọkùnrin náà mọ ara wa. Ẹ jẹ́ kí n ṣàlàyé bí èmi àti Nkrumah ṣe pàdé ara wa o, kí ẹ lè mọ̀ pé irọ́ burúkú ni ọkùnrin tí ìjọba fi ṣe ẹlẹ́rìí wọn yìí ń pamọ́ mi, àti pé gbogbo ọ̀rọ̀ rẹ̀ fi hàn pé àwọn kan ni wọ́n sọ pé kó wá purọ́ mọ́ mi. Ẹ jẹ́ kí n sọ fún yín bí mo ṣe mọ̀ Nkrumah. Ọdún 1945, bí ọdún 16 sí àsìkò yìí lèmi àti Nkrumah pàdé ara wa. Èmi pẹ̀lú ẹ̀ lájọ ṣètò ìpàdé gbogbo àwọn ọmọ Áfíríkà tó wà ní London nígbà náà. Manchester láti ṣe ìpàdé tí mò ń wí yìí o. Nkrumah sọ̀rọ̀ níbi ìpàdé náà, èmi náà sì sọ̀rọ̀ níbẹ̀. Èmi pẹ̀lú Nkrumah lájọ wá ẹni tí yóò ṣe alága ìpàdé náà, ìyẹn Dr. Du Bois. Ní 1945 yìí kan náà ní ilẹ̀ Britain ṣètò ìbò wọn. Èmi, Nkrumah àti Akua Jane lájọ ṣe ìpolongo ìbò fún ẹgbẹ́ Labour níbẹ̀. A jọ wà nínú ẹgbẹ́ West African Secretariat ni. Bẹ́ẹ̀ ó sì ní alága wa. Bẹ́ẹ̀ náà lájọ wà nínú ẹgbẹ́ àwọn ọmọ ilẹ̀ Áfíríkà tí wọ́n ń kàwé nílùú òyìnbó, ìyẹn WASU, West African Student Union. Bóyá ní ọ̀sẹ̀ kan lè kọjá tí a kò ní rí ara wa. Yàtọ̀ sí gbogbo èyí tí mò ń wí láti ọdún 1953 ní ẹgbẹ́ Action Group tí èmi jẹ́ olórí ẹ̀
tí ń bá ẹgbẹ́ CPP tí Nkrumah jẹ́ olórí ẹ̀ ṣe. Ẹgbẹ́ Nkrumah yìí náà ló sì ń ṣèjọba ilẹ̀ Ghana. Ìdí nìyí tó ṣe rọrùn fún èmi náà láti rán àwọn èèyàn mi lọ síbẹ̀ pé kí wọ́n wo bí wọ́n ṣe ń ṣètò ìjọba wọn, kí wọ́n sì kọ́ ọgbọ́n tí wọ́n ń lò kí àwa náà lè lò ó nídìí ètò ìjọba tiwa. Ọdún 1956 ni mò ń sọ yìí o. Ẹ̀yin náà sì mọ̀ o pé gẹ́gẹ́ bí ipò mi ní Nàìjíríà yìí, ọ̀pọ̀ àwọn iléeṣẹ́ aṣojú orílẹ̀-èdè gbogbo ni wọ́n jẹ́ ọ̀rẹ́ mi. Kò sì sí aṣojú ilẹ̀ Ghana kan tí wọ́n yàn tí kò ní kọ́kọ́ wá sí ilé mi nígbà tó bá ti dé sí Nàìjíríà. Ọ̀rẹ́ lèmi àti àwọn aṣojú ilẹ̀ Amẹ́ríkà, Israeli, Liberia, Egypt, kí n kàn dárúkọ àwọn díẹ̀ ni o. Ní ti Ghana, ẹ wò ó, lẹ́tà kan tí aṣojú ilẹ̀ náà ní ọ̀dọ̀ wa níbí kọ sí mi ní 1958 nìyí. Ọ̀gbẹ́ni Tayle lórúkọ ẹ̀. Ẹ gba lẹ́tà kí ẹ kà á kí ẹ lè mọ irú àjọṣe mi àti àwọn ilẹ̀ Ghana. Lóòótọ́ ní ọdún 1958 èdè àìyedè wà láàrin èmi àti Nkrumah tó jẹ́ pé àwọn ìwé ìròyìn tí wọ́n faramọ́ ti ẹgbẹ́ Action Group máa ń bú olórí ilẹ̀ Ghana náà, tí àwọn ìwé ìròyìn tó faramọ́ ẹgbẹ́ tiẹ̀ náà ìyẹn CPP yóò sì máa bú èmi náà. Kò sí ohun méjì tó fa ìjà yìí ju pé Nkrumah lé àwọn ọmọ Nàìjíríà tí wọ́n wà ní Ghana kúrò. Inú sì bí mi pé báwo ni yóò ṣe bẹ́ẹ̀ bó bá jẹ́ lóòótọ́ ni gbogbo wa jọ ń pe ara wa ní Áfíríkà tí a sì ń fẹ́ àjọṣe tó dára láàrin ara wa. Ọ̀rọ̀ yìí ló fa èdè àìyedè náà, nítorí n kò lérò rárá pé irú Nkrumah tó ń pe ara ẹ̀ ní bàbá Áfíríkà ni yóò lé àwọn ọmọ Nàìjíríà kúrò ní ilẹ̀ rẹ̀. Nítorí èyí ni mo ṣe fi ìbínú sọ̀rọ̀ sí, tí òun náà fìbínú fèsì, tí àwọn ìwé ìròyìn ẹgbẹ́ wa sì dá sí. Ṣùgbọ́n nínú oṣù kejì ọdún 1959, Nkrumah ṣe àbẹ̀wò sí Nàìjíríà. Láàrin àbẹ̀wò yìí ló wá sí ọ̀dọ̀ mi nìbàdàn. Ọjọ́ 3 ló sì ṣe ní ọ̀dọ̀ mi. Ṣé èmi ni olórí ìjọba ìwọ̀ oòrùn nígbà náà? Ilé mi gan ló dé sí. Ó wà ní ọ̀dọ̀ mi ní ọjọ́ 4, ọjọ́ 5 àti ọjọ́ 6 oṣù kejì ọdún 1959. Òun gẹ́gẹ́ bí olórí ilẹ̀ Ghana. Láàrin àsìkò náà ni a ríbi sọ gbogbo ohun tó fa èdè àìyedè láàrin wa. Ó sì ṣe ìlérí fún mi pé òun yóò yí ìpinnu àti ètò àwọn padà. Mo fẹ́ sọ fún yín pé láti ìgbà náà, ìyẹn láti ìgbà tí Nkrumah ti wá sí ilé mi tí mo sì ti sọ ohun tó fa ìdí ìbínú mi sí, kò sí ọmọ Nàìjíríà kan tí wọ́n tún dá padà láti Ghana mọ́ o. Wọn kò lé ọmọ wa kan kúrò lórílẹ̀‐èdè náà títí di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Ẹ̀yin náà ẹ wo gbogbo àjọṣe tí mo sọ pé ó wà láàrin èmi àti Nkrumah yìí, kí ẹ sì wo ìgbà tí mo sọ pé a ti ń bá ara wa bọ̀. Báwo wá ni yóò ṣe wá jẹ́ pé Ọládìpọ̀ Májà ni wọ́n rán sí Nkrumah pé mo fẹ́ rí? Dájúdájú n kò ro inú ẹ̀ lọ́kàn mi rí pé mo fẹ́ rán Ọládìpọ̀ sí Nkrumah o. N kò sì rán sí irọ́ burúkú ni wọ́n ń pa mọ́ mi. Ẹ̀ẹ̀mẹ́ta náà ni mo fojú rí ọkùnrin ẹlẹ́rìí ìjọba yìí rí o. Ìpàdé àkọ́kọ́ sì ni ìgbà tí ẹ̀sẹ̀ Ògbàdàmúsí mú wá bá mi. Ìgbà tí mo ti Ghana tí mo lọ dé ní èmi pẹ̀lú ẹ̀ tún pàdé, nítorí Dòkótírí padà wá sọ fún mi pé Ọládìpọ̀ Májà kò jáwọ́ nínú ọ̀rọ̀ tí mo bá a sọ lọ́jọ́ sí o, àti pé ó ti tún padà wá sílẹ̀ Haúsá tó sì ń fowó tan àwọn ọmọ ẹgbẹ́ Middle Belt tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn mi. Ìyẹn ni mo ṣe tún sọ pé kí wọ́n bá mi pe ọkùnrin náà wá sí Ìbàdàn, tí mo sì gbé ọ̀rọ̀ náà kò lójú. Kò purọ́ o, ṣùgbọ́n sọ fún mi pé àwọn ọmọ ẹgbẹ́ mi náà fúnra wọn ni wọ́n wá bá òun o, tí wọ́n ń sọ pé kí òun fún àwọn lówó. Ṣùgbọ́n ó wá ṣèlérí fún mi pé láti ìgbà náà òun kò tún ní dé ọ̀dọ̀ wọn mọ́. Ẹ̀ẹ̀kẹta tí mo rí ọ̀rọ̀ kan ló ṣẹlẹ̀ nígbà náà lásìkò tí wọ́n fẹ́ fi òfin dè wá mọ́lé yìí. Lọ́jọ́ tó kù ọ̀la tí wọn yóò gbé ọ̀rọ̀ náà jáde, àwa aṣáájú ẹgbẹ́ AG kan ti gbọ́. A mọ ohun tí wọ́n fẹ́ ṣe. A mọ̀ pé wọ́n fẹ́ yan Májẹ̀kódùnmí kó gba ipò Akíntọ́lá. A sì mọ̀ pé wọ́n fẹ́ fi òfin de àwa kan mọ́lé. Nítorí bẹ́ẹ̀ la ṣe sáré ṣètò pé kí Anthony Enahoro àti Sam Nkoku tí ṣe akọ̀wé ẹgbẹ́ AG nígbà náà jáde nílùú, kí wọ́n lè máa ríbi fi ọ̀rọ̀ náà tó gbogbo ayé létí, kí wọ́n máa sọ bí nǹkan bá ṣe ń lọ fún wọn. Nítorí bó bá jẹ́ Nàìjíríà ni wọ́n wà, wọn kò ní lè ráàyè ṣe bẹ́ẹ̀. Àsìkò tí wọ́n mú wa tí wọ́n ní àwa ò gbọ́dọ̀ jáde ní Nkoku kọ̀wé sí mi tó sọ pé òun kò rí owó tí òun yóò fi ṣiṣẹ́. La bá ṣètò pé kí wọ́n fi owó ránṣẹ́ sí i. Olóyè Lanlẹ́yìn láti ṣètò pé kó fi owó náà ránṣẹ́ sí Nkoku.
ìgbà tí Ikokwu tún kọ̀wé pé òun kò rí owó gbà ni mo pe Lanlẹ́yìn ní Lanlẹ́yìn bá sọ fún mi pé Ọládìpọ̀ Májà ni òun fi owó wa rán sí Ghana. Mo lanu kò lè pàdé. Kí ló dé tó jẹ́ pé ọmọkùnrin náà ló fowó rán? Ó ní òun wà níbì kan tó ti ń sọ̀rọ̀ pé òun lọ sí Ghana ni ìyẹn lòun ṣe sọ pé òun fẹ́ fi iṣẹ́ kan rán. Nígbà náà ni mo ránṣẹ́ sí tí mo sì béèrè pé kí ló dé tí kò kó owó tí wọ́n fi rán sí Ghana jíṣẹ́ fún ẹni tó yẹ kó fi owó náà fún. Ó sọ fún mi pé òun ti kó owó náà fún Ikokwu bó tiẹ̀ jẹ́ pé kì í ṣe iye tí wọ́n fún òun ni òun kó fún un. Ẹnu yà mí púpọ̀, mo sì fi ìbínú sọ fún un pé kó máa lọ. Ìyẹn ni yóò jẹ́ ẹ̀kẹta tí mo rí ọkùnrin náà. N kò sì fojú mi rí láti ìgbà náà mọ́. Gbogbo ohun tí mo sọ yìí yóò fi hàn yín pé irọ́ burúkú ni ọmọkùnrin yìí wá pa níbí o. Èmi ò rán ní bọ́ǹbù níbìkan o. N kò rán níbọn. N kò sì kó owó lé e lọ́wọ́ pé kó fi ra ohun ìjà kankan wálẹ̀ yìí. Wọ́n rán láti wá purọ́ fún yín ni o. Wọ́n rán pé kó wá purọ́ mọ́ mi lójú gbogbo ayé ni. Bẹ́ẹ̀ ni Ọbáfẹ́mi Awólọ́wọ̀ wí. Awólọ́wọ̀ bàbá Láyínká lọ́jọ́ tó ń rojọ́ níwájú adájọ́ Ṣódẹ̀ǹdé Ṣówẹ̀mímọ́ lọ́jọ́ tó ń sọ fún gbogbo ayé bí Sàdáúnà, Bàléwà, Akíntọ́lá, Májẹ̀kódùnmí àti Rọ́ṣìjì ṣe fẹ́ rán òun lọ sẹ́wọ̀n kí wọ́n lè ráàyè gba ìjọba ilẹ̀ Yorùbá lọ́wọ́ òun. Kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn yẹn o? Ẹ tún pàdé wa láìpẹ́ jọjọ. Adémọ́lá Adéjàre ló ń ṣe àkójọpọ̀ ìtàn bàbá Awólọ́wọ̀ yìí fún Bùdó Àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú kalẹ̀.